ṣé mọ̀ kó tipẹ́ tí mo ti máa ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ń bàjẹ́ àníṣe ló ń pọ́n. Ó ti wá ń fi hàn nísinsìnyí pé kòkòrò tí ń jẹ̀gbá wa ìdí ìgbà ló wà. Mo sọ mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rò pé ọmọ Yorùbá gidi ni wọ́n, tá a bá wádìí wọn dáadáa ẹsẹ̀ ni bàbá wọn fi rìn wọ ilẹ̀ Yorùbá. Bàbá ńlá bàbá wọn ẹsẹ̀ náà fi rìn wọlẹ̀ Yorùbá. Òun náà fi ń dorí ìtàn Yorùbá kodò. Ṣé mọ̀ pé bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ní avac jáde ní Ọ̀fà tó ní nígbà táwọn bàbá ńlá bàbá wọn ń bọ̀ láti Mali, Bọ̀nú làwọn kọ́kọ́, ṣé Bọ̀nú nàbí Bọ̀nkú, Bọ̀nú làwọn kọ́kọ́ tẹ̀dó sí kan tó ya wọlé sí Ọ̀yọ́, from Ọ̀yọ́ àwọn lọ tẹ̀dó sí Ọ̀fà. Ṣé ká sọ wípé nígbà táwọn baba ńlá Akeugbagold náà tún ń bọ̀ àwọn náà tún gba Bọ̀nú lọ, wọ́n from Bọ̀nú wọ́n wá ya ó di wọ̀ lọ́wọ́ ní Ọ̀yọ́. Lèmi fi ń sọ wípé tá a bá máa ṣe we the authentic and original Yorubas, most especially ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́, ẹ nílò láti ṣe DNA, ṣé DNA náà gbà bí NNDA, èyí tó bá wù yín ẹ pé, láti lè dá ojúlówó ọmọ ọkọ mọ̀ yàtọ̀ sí àwọn ọmọ àlè. The major problem that we have in Yoruba today látọ̀ Ọ̀yọ́ yẹn ló ti ń wá. Ìbí dẹ̀ mọ̀ pa àwọn tí bàbá wọn tó jẹ́ pé mo ti sọ nú ọ̀rọ̀, bàbá kan ní kí n má sọ wípé ọ̀rọ̀ àhesọ mọ́, pé àwọn onílẹ̀ ló fi ọ̀rọ̀ yẹn sí mi lẹ́nu tí mo fi sọ pé nígbà tá a lọ pé bàbá wa Ṣàngó wa kó wá jẹ Aláàfin Ọ̀yọ́, ẹni a pè pé kó wá jọba, òun náà kì í ṣòun àtìyàwó ẹnìkan náà ló máa wọlé, ọ̀rẹ́ máa tẹ̀lé wá níbi tó ń gbé lọ́hùn tó dàgbà sí, ọ̀rẹ́ máa tẹ̀lé wá, ojúlùmọ̀ máa tẹ̀lé wá, aládùúgbò mi tó ń gbé pé ọ̀rẹ́ mi fẹ́ lọ jọba ó yá. Àwọn tó tẹ̀lé bàbá wa Ṣàngó tó tẹ̀lé wá sílùú Ọ̀yọ́, ìgbà tí bàbá jọba tó rí pé ìlú dá ó yá, ìwọ náà ó yá mú bí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má fi mí lẹ̀ lọ, ẹ̀yin ọ̀rẹ́ mi ó yá, ìwọ náà ó yá, àyè ń bẹ, ilẹ̀ ń bẹ. Àwọn bàbá wọn àwọn yẹ wọ́n wá bí ọmọ, wọ́n wá ń bí ọmọ, àrọ́mọdọ́mọ wọn ló wá ń jáde síta lé níta wá tọ́mọ àlè fi wá pọ̀ nílẹ̀ Yorùbá. Akeugbagold lè la ẹnu gbàgà kó sọ wípé àwọn ìgbómìnà wọn yìí ṣe Yorùbá, pé Ìlọrin yìí ṣe Yorùbá, torí ìyín bẹ̀rù Sùlúgà àbàrí ọba Àlọrin náà wọ́n fi ń ta ìran Yorùbá náà ń ta lọ́pọ̀ fún àwọn ará bíbà yìí. Ṣé mọ̀ pé wọ́n máa ń sọ dáadáa ọmọ ìyá wa nínú ẹ̀sìn Ìsìláàmù, ọmọ ìyá wa nínú ẹ̀sìn Ìsìláàmù, àwọn ẹlẹ́sìn 1990 ṣé Sálábí ni Sálábí lè ní Lágbàjì pé àwọn Sálábí 1990 ni àwọn tí ń dà lúrú, Sálábí 1990 ni àwọn tí ń bàlú jẹ́, Sálábí 1990 ni tí ń kẹ̀yìn ọkọ sáyà, Sálábí 1990 ni tí kẹ̀yìn aya sọ́kọ, Sálábí 1990 ni tí ń kẹ̀yìn ọmọ sí bàbá, Sálábí 1990 ni àwọn ní dàlúrú, Sálábí 1990 ni tẹ́ bá ti rí wọn ẹ wojú wọn dáadáa, Sálábí 1990 ni. Kó lọ gbọ́tà dáadáa ẹni tó tẹ ìlú Ìlọrin ló. Tí àwọn òyìnbó tó kó wa lẹ́rú tẹ́ máa lè ṣe màgòmágó because they want to turn the Yorùbá to minority, káwọn kó lè rọ̀ wọ́n lọ́rùn láti gbé agbára fún àwọn Fúlàní. Ṣé ìyẹn wa ti wá mí ní pé ilẹ̀ Ìlọrin, Kwara State, Ìgbómìnà, they are from Fulanis. Ẹ jẹ́ kí n béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ Akeugbagold bíi ẹ mọ̀ àti rí àwọn pásítọ̀ táwa mọ̀ dáadáa tá máa fẹ́ lọ sórí preach, tá máa fẹ́ lọ sórí àpótí ìwàásù, wọ́n á tọ̀ nǹkan ara kan lè ní ẹ́nájì dáadáa, àwọn kan míì wọ́n á bóyá òun náà ti fa nǹkan, bóyá òun mú nǹkan ní ọ̀rọ̀ tí ò yẹ kó tẹ́jú
tẹnu èèyàn jáde fi ń tẹnu ẹ̀ jáde ogolo tó ṣe ìran Fúlàní líìsì ìlú bí ogún náà líìsì sọ́dọ̀ mi bíbá yìí Ayégúnlẹ̀ Agbànà Alábẹ́ Owódé Alásòrò Aláràn Aláǹwà Bánkọ́lé Òkèèrè Gánmú Bàbá Ńlá Ayétòrò Bùdó àfiwọ́mọ̀ àbí Àpáta Ọlọ́sìn Òkèèrè Ìsàlẹ̀ Sábẹ́ Olóhùntẹ́lẹ̀ Òkè Ọdẹ ìlú Àgùnmú ṣé ìran Fúlàní ní jẹ́ bẹ́ẹ̀ tó mú Akeugbagold jáde síta tó ń sọ wípé ilẹ̀ Kwara State o kì í ṣe ilẹ̀ Yorùbá and we know the Kwara State have 16 local government. Out of that 16 local government, Yoruba takes 40 out of it, 12 out of it. Akeugbagold ṣe rí ẹ̀yin tẹ́ ń pera yín ní ojú Olúwa yìí tẹ́ ń pera yín ní agbẹnusọ Ọlọ́run yìí tí ẹ bá ti rí nǹkan tẹ́ máa fi wàásù nínú Kùránì àti Bíbélì mọ́ ẹ lọ sùn bóyá tẹ́ ẹ bá sùn tẹ́ bá jí ẹ rí kan mi ẹ má máa pa ìtàn torí pé fẹ́fẹ́ fún àwọn Fúlàní ṣé àwọn ọmọ Yorùbá tó ń pa nínú ní gbogbo ìlú tó ń pa yẹn sínú wọn lè dùn nígbà tá Akeugbagold sọ wípé torí pé Nàìjíríà ti pé wọn mọ́ north tí wọ́n dẹ̀ jẹ́ ọmọ Ọ̀yọ́ tó ń pera ẹ ní ọmọ Ọ̀yọ́ tó dẹ̀ jẹ́ pé àwọn Fúlàní ló tú Ọ̀yọ́ àkọ́kọ́ Ọ̀yọ́ kejì Ọ̀yọ́ kẹta olómi mo fi sọ̀rọ̀ sí bàbá yẹn lánàá kí dẹ́ sọ̀rọ̀ gbà wọ́n ní mọ̀yànjú ni bàbá Òwò Adé ọba Aláàfin Ọ̀yọ́ tẹni wọn lọ ń gbé Gani Adams káàkiri nígbà tá a sọ fún yín pé ẹni yìí ṣe Yorùbá gidi kí ló dé tó fi jẹ́ pé àwọn ọ̀tá tí ń ba yé Ọ̀yọ́ jẹ́ lẹ́yìn àgbààgbà lẹ́yìn Ọ̀yọ́ lẹ́yìn lágbà yí ká tẹ̀ ń tanra yín tẹ̀ rò pé ẹ̀yin tan ọmọ Yorùbá. Akeugbagold gbọ́dọ̀ jáde síta kó wá sọ ìtàn bí Ìlọrin ṣe jẹ́ ilẹ̀ Fúlàní torí a gbọ́ wípé Ládẹrin àti Ọ̀yọ́ òṣekúṣe Òjó òṣekúṣe ló tẹ̀dó Ìlọrin and they are from authentic Ọ̀yọ́. A gbọ́ wípé tí nígbà táwa ń kékeré àwa mo lè mọ̀ lára ṣùgbọ́n ẹ jìnnà bẹnu táwọn bàbá wa bá ń kí Ìlọrin torí àwọn Ìlọrin máa wá ń rajà lọ́dọ̀ wa ń bẹ àwa náà lọ́ọ́ rajà lọ́dọ̀ wọn nígbà tá yóò tí ìdàbáyé ṣe dà yìí tí wọn ò tí ì sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá di apààyàn tí ń rí Yorùbá ẹgbẹ́ wọn tí ń rí gẹ́gẹ́ bí ọ̀tá wọn ní tábà ti fẹ́ kí àwọn Ìlọrin wọn ní Ìlọrin Àfọ̀njá ẹnu dòjú yọ̀ Ìlọrin Àfọ̀njá ẹnu dòjú yọ̀ níbo ni Àfọ̀njá ti wá bóò ni Ìlọrin ṣe jẹ́ Ìlọrin Àfọ̀njá tí Akeugbagold wá jáde lénìí tó ní Ìlọrin yìí ṣe Yorùbá torí n ta fẹ́ jẹ torí kí àwọn Sùlùgàǹbàrí àwọn ìmáàmù wọn àwọn tí ń ṣe Allahu Akbar tí ń pààyàn tọ́lọ́run ò mọ̀ tó sọ pé wọ́n mọ Ọlọ́run kán bá lè nífẹ̀ẹ́ yín mo mọ̀ pé kì í ṣe Akeugbagold ló ń sọ̀rọ̀ nǹkan kan sọ̀rọ̀ nínú ẹ̀ ni bí ó tọ̀ nǹkan ara ni Akeugbagold tọ̀ nǹkan ara ni kì í ṣe Akeugbagold ò lè sọ pé Ìlọrin ọmọ Ọ̀yọ́ ni nà án àbí káwádìí ẹ̀ dáadáa ni kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin gangan ẹ̀yin ní igi ọ̀rọ̀kọ̀ tí ń dáná rú bẹ́ẹ̀ ni ìmọ̀ọ́mọ̀ ọ̀fà jáde síta ó ní nígbà táwọn baba ńlá wọn bọ̀ láti Mali ìyẹn ni pé nígbà táwọn baba wa dẹ̀ máa sọ fún wa nígbà tí ẹ̀sìn ìmọ̀lé tó wọ ọ̀dọ̀ wa mo lórí ọ̀fẹ́ àti lọ sí Asarudeen primary school náà gbé àfa kan wá tó bá ti ní kó ṣe alaba àti aláàtò mọ́ àlùfẹ́ kú wàá légbò lára làwọn bàbá yẹn bẹ̀rẹ̀ ló dìjà gómìnà tó wà lórí oyè ńgbà yẹn lọ́ọ̀ ni ò jẹ́ ká parẹ́ làwọn bàbá wa sọ pé Mali ẹ̀sìn Mali náà ti wá Mali ni àwọn tó wá láti Mali
tí àwọn bàbá wa gbà lálejò ẹ̀sìn tó kó wa nìyẹn. Ojú wa ni ìmáàmù Ọ̀fà fi sọ wípé nígbà táwọn bàbá àti tòun ń bọ̀ láti Mali, àwọn bàbá àti tòun ń bọ̀ láti Mali, pé Bọ̀ọ̀nù náà kọ́kọ́ tẹ̀dó sí. ẹ jẹ́ á béèrè lọ́wọ́ Akeugbagold, ṣé adé Akeugbagold, níbo ni àwọn bàbá àti tiẹ̀ ti ń bọ̀? Ṣé Senegal ni? Nígbà táwọn bàbá àti tiẹ̀ ń bọ̀ láti Senegal, Kaduna náà kọ́kọ́ tẹ̀dó sí kó tó wá sí Ọ̀yọ́, kó tó wá máa kílèmù pé àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n, and they are not a genuine Ọ̀yọ́. La fi sọ fún àwọn tó jẹ́ genuine ọmọ Ọ̀yọ́ pé ẹ kíyè sára, the 95% the problem that Yoruba have today Ọ̀yọ́ ló ti wá. 95% of problem tí Yorùbá ń fèsì lé ní Ọ̀yọ́ náà ti wá. Ọ̀yọ́, kí ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́, ẹ̀yin ojúlówó ọmọ bàbá wa Ọ̀rànmíyàn, kẹ́ ẹ ṣèwádìí dáadáa, kẹ́ ẹ fa ọmọ ọkọ kúrò láàrin àwọn ọmọ àlè, kẹ́ ẹ pàtàn fún wọn pé àwọn bàbá wa fún àwọn bàbá yín lẹ̀ pé ẹ tẹ̀dó sí bíbà yìí, ẹ ń ṣe jẹ̀níwò Ọ̀yọ́. ẹ má pàtàn ìran wa mọ́, ẹ má pàtàn ìran wa mọ́, ẹ ń ṣe jẹ̀níwò Ọ̀yọ́. ẹ pàtàn fún wọn pé nígbà táwọn bàbá títí yín, tí bàbá yín ṣe ọdẹ lọ sí ọ̀dọ̀ wọn lọ́hùn, nígbà tí bàbá ń bọ̀ wá fẹ́ jẹ oyè bí bàbá wa Ọ̀wọ́ Adé, bí wọ́n ṣe lọ mú wọn ní Canada yìí, káwọn náà máa bọ̀ ká wá kó àwọn òyìnbó dání, kó wá jẹ ogún àtẹ́jọyè tán, káwọn náà òyìnbó yẹn fẹ́ padà pé no, we have lot of land here, you can take this place. Èmi náà sọ̀rọ̀ bí Amẹ́ríkà, Canada rún lára mi. Káwọn yẹn wá dé èèyàn ọ̀la, káwọn máa pàtàn. So let them know that they are not a genuine Yorubas. The problem, I repeat it, the 95 problem tí Yorùbá ń face Ọ̀yọ́ ló ti wá. These people call Fulani today that they are killing the Yoruba like a chicken. Ṣáìdì ọ̀dọ̀ yẹn nígbà táwọn bàbá kan sọ, mo ní ṣe lè náà jẹ Yorùbá ni, ó ní kò sọ́ba tó máa jẹ ní Ọ̀yọ́ tí ò bá ti jẹ́ mùsùlùmí kò lè jọba. Can you imagine? Torí mùsùlùmí náà l'Akeugbagold fi ń kẹ̀yìn sí Ọ̀yọ́, because nínú ìtàn àwọn bàbá wa tí my father arúgbó ara náà fi bí èmi, arúgbó ara bàbá mi dẹ̀ ti kú sí, ó ti lé ní almost 30 years. Bàbá mi ní pé ilẹ̀ Aláàfin ló dé Jẹ́bà létí omi lọ́hùn, pé because he's a warrior ni àwọn Aláàfin tàná tí ń jẹ, kì í ṣe àwọn Aláàfin tòní tí ń dalérú, tí ń dọ̀nà rú. Àwọn Aláàfin títí ń jẹ ọwọ́jà àwọn dé Jẹ́bà. Bàbá mi sọ to the extent wọ́n tún kọjá omi sọ̀hún. Mo wá ní Niger State ní pé yes, pé tó bá wá díẹ̀ dáadáa ọwọ́jà Aláàfin débẹ̀. Ká má wá sọ pé the Benin, Togo, Degara. Why you say rubbish today that Ilorin is not for the Yorubas? Ẹ bi léèrè dáadáa. Ìkọ̀kọ̀ lọ́lọ́run ó máa fojú ẹ̀yin ọ̀dàlẹ̀, ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin akótilétà tí igi ọ̀rọ̀kọ̀ ti ń dáná rú ní ilẹ̀ Yorùbá, lọ́lọ́run ọba mi ó máa fojú yín wọ̀n síta. So bí a ṣe ń pariwo pé wọ́n ń pa àwọn Yorùbá o ní Kwara, yẹn ni pé àwọn tó pa ní Yorùbá ní Kwara, they are not a Yorùbá. l'Akeugbagold sọ fún wa pé we should leave them alone, and their people. Tẹ́yìn ọmọ Ìgbò náà bá ń wo Akeugbagold níran, àfáà wa ni àwọn àfáà tó jẹ́ pé ọpọlọ orí wọn náà fi sọ̀rọ̀, torí pé kankan lè jẹun, tó jẹ́ pé tẹ́ bá ti sọ̀rọ̀ tó ń dùn ẹ̀ jíjẹ ẹ̀ máa náwó fún wọn ní lágbo tí Ọlọ́run ò sí. Àwọn tí wọ́n embrace àwọn apààyàn, tá a sọ fún yín pé ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam ni, ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam ni, kẹgbà Islam sínú ayé yín. Islam táwọn bàbá wa dẹ̀gbà lánàá kì í ṣe Islam kill and go like this.
mo ló jẹ́ kí n kọrin lágbàjì pé àwọn Sálábì 1990 ni àwọn tí ń dàlúrú Sálábì 1990 ni tẹ́ ẹ bá dé àdúgbò kan tíbẹ̀ ń dẹ̀rù gùdùgùdù ẹ wá díẹ̀ dáadáa ẹ rí àwọn àáfàá yìí tán wá tán pera wọn ní àáfàá àwọn ni wọ́n máa dà nǹkan rú but àwọn tó jẹ́ authentic nínú wọn wọ́n máa wò pé àwọn eléyìí àáfàá kan sọ̀rọ̀ síta pé ẹ̀ ń dá ojú ti àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ yín ẹ rí ọ̀rọ̀ Boko Haram sọ ẹ rí àwọn tó ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípẹran sọ àwọn oníṣẹ̀ṣe lẹ̀ ń lẹ̀ dí àpò mọ́ tá a bá gbé àlùkùránì sọlẹ̀ bọ̀bọ̀ kan wà tó ń pè ní mo ti gbàgbé orúkọ ẹ̀ bọ̀bọ̀ yẹn ń bá wọn fà báyà àti bàbá tá a bá gbé àlùkùránì kalẹ̀ yóò ya wèrè ní yóò sàn lórí ni àwọn Fúlàní tí ń pa ìran Yorùbá wọn rí àlùkùránì gbé kalẹ̀ ìyẹn ni pé they are in full support. That is why you see somebody like Akeugbagold tó jáde síta tó ń sọ wípé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà ẹ̀dẹ̀ ń wòran kí lẹ̀ ń mú ṣé torí owó iná àwọn bàbá àtàná tá máa ń ṣe wáàsí nígbà táwa ń kọ́ṣẹ́ lọ́wọ́ tí bàbá Muyideen Bello bá ń ṣe wáàsí àwa máa ń lọ síbi tó ti ta kẹsẹ̀tì ní pé ẹjọ́ ṣe ní latest wáàsí bàbá Muyideen Bello tó bá dalẹ̀ àwa gbẹjọ àjókòó tí àwa bẹ̀rẹ̀ sí ń gbọ́ tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ gan nínú ṣọ́ọ̀bù là ń lò ṣùgbọ́n ẹ̀yin tòní ẹ̀yin onísálábì 1990 tó jẹ́ pé nígbà tó orílẹ̀-èdè dàrú ẹ wá wo ṣé tẹ́ ẹ lè ṣe pé ẹja lọ lé kéwú lẹ́yìn náà fi di lẹ́dà àfa ọ̀sán gangan ẹ wá dá àfa àyẹ tán ẹ rí Kùránì yín tú mọ́ ilẹ̀ Yorùbá ló kù tẹ́ fẹ́ máa tú ayé yín máa tú ni ilẹ̀ Yorùbá máa gbóná mọ́ yín gbogbo ẹ̀yin ọmọ àlè tó fẹ́ dalẹ̀ Yorùbá ló gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ ń ṣe ní dídùn síbi Fúlàní ṣe ń pa ìran Yorùbá níbẹ̀ nípẹran bẹ́ẹ̀ bá rẹ́rìn láàárọ̀ ẹ̀ máa sọkún lọ́sàn-án ni bẹ́ẹ̀ bá rẹ́rìn lọ́sàn-án alẹ́ yín máa korò bí jogbo ni wọ́n ní wọ́n ń pààyàn go and check it di àwọn security máa dogun tán náà pa ní Òkè Ọdẹ gbogbo wọn pápátá Yorùbá ni wọ́n out of that 15 agbára la máa fi rí two méjì nínú wọn tó jẹ́ ẹlẹ́sìn míì they are all Muslim torí pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa bàbá kan bá mi sọ̀rọ̀ lẹ́nìí èpè tó ń kó ti Akeugbagold tí Akeugbagold bá gbọ́ ó yẹ kó lọ kó sọ̀sà ni ẹ mọ̀ torí pé ẹ fẹ́ ní owó ẹ mọ̀ torí pé ẹ fẹ́ ní ipò kẹ́ wọ́n máa fún tí ẹ rí kẹ́ wọ́n máa pìtàn kẹ́ sọ̀rọ̀ yín di ọ̀pìtàn àtẹlẹ́ tó pera ẹ̀ ní ààrẹ ọ̀pìtàn ilẹ̀ Yorùbá níjọ́ tó tẹ̀ sọ pé tápà ló dá Èkìtì ló tẹ Èkìtì dóni mo ti rí pé ó dàbí pé ọpọlọ bọ̀bọ̀ ètí ó ti yí ọpọlọ ẹ ti yí wọ́n ti kọ́ ọpọlọ ẹ lọ eérú ló kù tó wà mẹ́ ìkọ̀kan lọ́lọ́run ọmọ máa fojú yín hàn síta ẹ̀ẹ́dẹ̀ ẹ máa sọ kúkú ni ìgbéraga lára ń ké wọlé tẹ́ ẹ bá fi ìran Yorùbá lọ́rùn lẹ̀ because àwọn ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé ọba aládé ló pọ̀ jù ní Kwara àwọn ìtẹ́jọ́ di mímọ̀ fún wa wípé ilẹ̀ Yorùbá ní Kwara ń ṣe tí ohun àná yìí ṣe Yorùbá ṣé ìwọ̀n ṣe Yorùbá ṣé òró yìí ṣe Yorùbá ṣé ìgànmù yìí ṣe Yorùbá àjàṣẹ́ èpo mo ti sọ̀rọ̀ kan àjàṣẹ́ èpo ìpòtì àti ìpòkíá wọ́n ní ọmọ bàbá ọmọ ìyá ni wọ́n àjàṣẹ́ èpo fọ́tò Kwara State ìpòtì fọ́tò Èkìtì àjàṣẹ́ ìpòkíá fọ́tò Ogun State àwọn òyìnbó yẹn wá ń pín wa nípìnkúpín because they want to turn the Yorùbá to minority pé kẹ́nu Yorùbá má bàa lọ́rọ̀ àwọn tó tún tẹ̀lé àwọn ọmọ tó tẹ̀lé bàbá wa Ṣàngó wọ ilẹ̀ Yorùbá tó wá ń dorí ìtàn wa kodò ogun ló máa pa gbogbo yín ilẹ̀ Yorùbá máa mú ọ̀hún yín á gbóná mọ́ gbogbo yín tẹ́ ẹ̀ bá dẹ̀yìn lẹ́yìn ọ̀rọ̀ Yorùbá ẹ má fi ẹ̀sìn bà ilẹ̀ Yorùbá jẹ́ both Christian Muslim and ìṣẹ̀ṣe we are one àwọn bàbá wa tó fún wọn láàyè wọn fún wọn láàyè láti wá sọ ọmọ
bàbá di ọ̀tá ara wọn. Wọ́n fún wọn láàyè láti wá sọ ọmọ ẹ̀gbọ́n di ọ̀tá ọmọ àbúrò. Bọ̀tẹ̀ ti tọ́jà bẹ́ẹ̀ lénìí. Tẹ́ ẹ bá jẹjọ́ ọmọ ìyá tí ò bá ti ṣe mùsùlùmí ẹ ti dọ̀tá ẹ̀. Ẹ sọ dọ̀tá. Pé tó bá rọmọ ìyá ẹ tí ò bá ti ẹgbẹ́ ẹsẹ̀ sí mùsùlùmí tí ò ṣe ìsìláàmù iná ní ọwọ́ kí gbogbo Yorùbá wá di apààyàn. Ṣé láwọn tó ló ń ṣẹbọ yẹ ẹbọ wọn sì wà òkè. Ẹbọ wọn wà òkè torí ẹbọ wọn àrẹ̀mọ ni wọn. Kì í ṣẹ̀yìn tí ń dọ́ kì í ṣẹ̀sì tí ń dọ́bẹ tí ń dàdá tí ń da lu ọmọ èèyàn tí ń pa ọmọ èèyàn bí ẹni pẹran tádẹ̀ máa yọ̀ tádẹ̀ máa jó. Everybody know that Sulu Gambari gbogbo bó ṣe pààyàn nílẹ̀ gómìnà ẹgbọ́ kí Sulu Gambari ó sọ̀rọ̀ no wọn ní sọ̀rọ̀ torí pé iṣẹ́ tá a rán àwọn ọmọ wọn làwọn ọmọ wọn jẹ́. Wọ́n náà lọ bá gómìnà nílá òkè o n tẹ́ fẹ́ ṣe yẹn náà dáa ẹ jẹ́ kí n lọ bá bàbá Sulu Gambari pé he should not allow the Yorubas láti dá fìjìláńtì wọn lẹ̀. Wọ́n wá kó àwọn bòròró wá àwọn bòròró ọ̀sẹ̀ kẹta tó kó àwọn bòròró dé wọ́n bẹ̀rẹ̀ sí ń pa ọmọ Yorùbá ń bẹ̀. Tí mo pèsè tọ́pù ni pé wọ́n fẹ́ pa ìran Yorùbá run ni. Tẹ́ ẹ bá lọ sí Òmù Àrán today wọn lédè mí bí Òmù Àrán bá ń sọ̀rọ̀ wàá mọ̀ pé they are authentic original Yorùbás. Tí Òrò bá ń sọ̀rọ̀ they are Yorùbás. Tí Bankole bá ń sọ̀rọ̀ they are Yorùbás. Káàkiri àwọn ìlú yẹn ní wèrè kan wá jáde síta torí pé ó fẹ́ gbowó orí YouTube ó fẹ́ káwọn ènìyàn mọ̀ kọ́ lè máa praise ẹ̀ ní Ìlọrin kọ́ lè máa praise ẹ̀ ní Ìlọrin pé ekiri kẹlẹ́bí kan pé Ìlọrin yìí ṣe ara Yorùbá. Bóyá tí ìtàn pò fún Akeugbagold náà fi kíní yẹ sí ìkàlẹ́ ní tó po tí yẹ tó bá dẹ̀ jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ sọ nítorí pé òun wojú rere àwọn kan ilẹ̀ Yorùbá máa bí ẹ́. And it show that you are not a genuine original Oyos. Fake Oyo ni ẹ́. Akeugbagold, Alfa Akeugbagold, Sheikh Akeugbagold, you are a fake. Tó bá lè lanu pé Ìlọrin àwọn ìgbómìnà tó ń pa nípakúpa pé they are not a Yorùbá. Pé Ìlọrin yìí ṣe lẹ̀ Yorùbá. Níbo ló ti bá ìtàn títí ẹ? Níbo ló ti bá ìtàn títí ẹ? Okay, torí pé wọ́n ìjọba Nàìjíríà bó ṣe pé wọ́n kó north bẹ̀rẹ̀ láti Ìlọrin. Let me tell you what it because you are a fool. I call you a fool. Ó kàn ń wá gbádá gẹ́rẹ́gẹ́rẹ́ ni àwa ìjú ẹ lọ́jọ́ orí. You are a fool. Ekiti was a pọ́nbélé ọmọ Odùduwà ọmọ Odù tó dá ìwà ọmọ Ògún. Our origin is from Ilé Ifẹ̀ tí agboolé wa ń bẹ́ẹ̀ ṣé wèrè ti gbàgbé pé Èkìtì local government wà ní Kwara State tán pé mọ́ Kwara State Èkìtì local government wà ní Kwara State tán pé mọ́ Kwara State lára láti rí òbó Ayégúnlẹ̀ because they want to turn Yorùbá to they want to use Yorùbá against Yorùbá. Wọ́n pe ìlú kan ní Ẹ̀dá Oníyọ̀ ìyẹ́fọ̀ sí Èkìtì. Ìkejì òbó Ayégúnlẹ̀ tẹ́ ẹ bá dé ìlú méjèèjì èdè wọn ò yàtọ̀ síra wọn but today they are enemy torí pé ìkẹjẹ Kwara ìkẹjẹ Èkìtì. Go and check Èkìtì local government in Kwara State. Èkìtì local government in Kwara State ṣé àwọn yẹn náà Fúlàní ni wọ́n? Ṣé Fúlàní ni wọ́n? Ẹ kàn máa fi Yorùbá ẹ máa fi wọ́jú rere àwọn Haúsá yìí. Ẹni tó yẹ kó dúró nídìí òdodo kó sọ̀rọ̀ nídìí òdodo pé one with God is a majority ṣùgbọ́n nítorí pé ìjẹkújẹ tẹ́ fẹ́ jẹ́ pé àlàkéwà wàá pé wo ó máa kéwà ìyà we face you torí ara nǹkan Yorùbá bí ẹni kan mi gbogbo ẹ̀yin tẹ́ bá ti gún against Yorùbá lọ́wọ́ tá a wà yìí Olódùmarè ó máa bomi ìkorò fún yín mu ní tọmọtọmọ táyátáyá torí ẹni bá ń fi kú téèyàn dúpẹ́ màmá kan wà ó lóun ò lẹ́sẹ̀ mọ́ wọ́n ní nígbà tán ń lé wọn lọ ọmọ yẹn ní òun gbé ìyá oníyàsẹ́sẹ́ òun gbé ìyá sá eré
wọ́n kó AK-47 lé wọn lọ́wọ́ wọ́n wá ń pa ọ̀ràn Yorùbá. Àwọn ọmọ àtọ̀húnrìn wá bàbá mi Asiri gbadé ṣeré yọ̀wọ̀ ẹ̀kọ́ máa dára fún yín ojú òní tì yín. Àwọn ọmọ àtọ̀húnrìn wá nígbà tí Ṣàngó fẹ́ jẹ ọba Ọ̀yọ́ tó tẹ̀lé Ṣàngó wọ ìlú Ọ̀yọ́, they are the cause of the problem that we face today. Wọ́n kàn claim pé Ọ̀yọ́ ni wọ́n. Go and check them. Orísun wọn is from Mali. Àwọn míì nínú wọn wá láti Senegal. Nígbà tó dé bíbá yìí ẹ mọ̀ pé Yorùbá mọ̀ bá ṣe fi kẹ́sàlejò wọ́n wá ń fún wọn lọ́mọ wọ́n wá ń fẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ lọ́pọ̀lọpọ̀ nínú wọn ló fi ń claim pé we are from Ọ̀yọ́. Ìmí nínú wọn tìrìkọ́tà ara wọn is from Fúlàní. Kọ́tà ayọ̀kan tó kù ló jẹ́ ti Yorùbá. Ẹ ti mọ̀ wípé ìwà bí agánagàn bí dìgbòlugi náà ni ọmọ wò. Ojúlówó ọmọ ọkọ tó bá jẹ́ ojúlówó authentic di Yorùbá will not ever happy for what is happening in Yorùbá land. Torí ìran Yorùbá ò ní kẹ́ni tó lọ́bẹ̀ ọmọ jẹ̀kọ́. Ìran Yorùbá ò ní kẹ́ni kó nílé kó mọ̀ rí lé ẹ̀gbẹ́. Wáyé tó fi jẹ́ pé àwa tá a accommodate wọn náà wọ́n á fún wa ní problem. Mo ti jáde lénìí. Mo ti rí wọn. Àrà tó wù wọn náà ń dá. Àrà tó wù wọn náà ń dá ní ilẹ̀ Yorùbá. Wọ́n kó àwọn àjòjì wá. Bàbá kan sọ ìtàn kan. Ó ní agbo ilé tó wà ní Ìlọrin yẹn. Agbo ilé tó wà ní Ìlọrin tó jẹ́ ti Fúlàní. Ó ní bóyá ló pé 90 kẹ̀. Ó ní bóyá ló pé 20. Yes. Ó ní ṣùgbọ́n agbo ilé tó wà ní Ìlọrin tó jẹ́ ti Yorùbá, I'm talking about Ìlọrin, I'm not talking about Kwara State. Ó ní ti Yorùbá jẹ́ 1,000 plus 1,100 and something. So that we are the real original of the Ìlọrin. Wọ́n yá bẹ̀ lónìí. Tó bá yá àlejò máa lọ, tí wọ́n bá lọ tí máa lé wọn á lé wọn. Onímọ̀fin láìkì ìyá ọlọ́sùn yẹn ó takú tì wọ́n pé èmi ò bẹ̀rù yín o. Ọmọ Ìlọrin pọ́nbélé lèmi. Èmi ò bẹ̀rù yín. And one of my brothers náà ti jáde síta ń sì tí pé rà ní ọmọ Àfọ̀njá. Àwọn tí ò ṣẹlẹ̀ rí ti ṣẹlẹ̀ onílé máa gbalẹ̀ Akeugbagold kó tètè. Tíṣà àbá ò bá ti pé ẹ lọ wáṣẹ́ mi ṣe. Ṣé gbọ́ mi? Ojú àwọn èèyàn ti ń là. Ṣé gbọ́ mi? When you tó jáde ńgbà yẹn lọ́hùn pé àkóra wa sí ṣọ́ọ̀ṣì àkóra wa sí mọ́ṣáláṣí China develop ní máìmá ní sẹ́ǹsì o àṣẹ sẹ́ǹsì ẹ̀yìn ló wà ìgbà tó bá ti wá síwájú ló máa sọ̀rọ̀ gidi. Go and check the history. The owner of Ìlọrin ìtàn máa jẹ́ kó di mímọ̀ pé he belong to the Ọ̀yọ́. Ogun Fúlàní tó wọlé ń jọ̀hún àná ṣe bí Ọ̀yọ́ iná ra wọn ṣe bí àwọn Fúlàní náà ló tó Ọ̀yọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ìyá rí ọ̀jẹ́ genuine authentic ọmọ Ọ̀yọ́ wàá kà nínú ìtàn pé Ọ̀yọ́ lé àwọn Fúlàní ló tu Ọ̀yọ́ empire àwọn Fúlàní ló sọ dohun ìgbàgbé lẹ́ni. Ìwà jáde síta ọmọ Ọ̀yọ́ ni mí èmi lọ́mọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ń ṣojú lówó ọmọ Ọ̀yọ́ fake lẹ́yìn. You are fake. You are authentically fake. Ò ń gbọ́ òkè ọdẹ. What is the meaning of òkè ọdẹ? Ìyẹn ni pé ní òkè tí àwọn ọdẹ máa ń wà náà sọ dìlú. Pé gbogbo àwọn tó wà nílùú yẹn ọdẹ pọ́nbélé ni wọ́n. Kí ni ṣé èdè Fúlàní nìyẹn? Òkè Onígbín ṣé èdè Fúlàní ni? Báńkọ́lé ṣé èdè Fúlàní ni? Òró Ìlọ́ta ṣé èdè Fúlàní ni? Kí bẹ́ẹ̀ ń ṣẹjọ́ ẹ̀yin wèrè yìí ìṣẹ́jọ́ ẹ̀yin wèrè tẹ́ ń pera yín ní àfa burúkú olè. Ṣẹ̀rí àfa tó ń jáde síta tó ń àtàkì yẹn pé irọ́ lẹ̀ ń pa tẹ́ bá àtàkì gbogbo wa la máa kẹ́nu bò yín. Kì í ṣẹjọ́ yín àwọn ọmọ Yorùbá tá a ti ń pariwo látijọ́ ìpè ẹja agbára wa
ẹ̀sìn ìsìlámù náà ní ẹ̀sìn ìsìlámù náà ní mò ń béèrè which year tí ìsìlámù